kí ni bíbélì sọ nípa dating àti courtship. Bí àwọn èèyàn ti máa ń sọ, mo rí obìnrin yìí ó wù mí mo fẹ́ fẹ́, àbí obìnrin àtọkùnrin wọn wúra wọn fẹ́ra wọn wá ń yẹra wọn wò. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́, ọkùnrin yóò dẹnu fẹ́ kọ́ ṣùgbọ́n wọ́n jọ ń ṣọ̀rẹ́ tí wọ́n ń pè ní dating nìyẹn. Nígbà tá a bá wúra wa bóyá ọkùnrin yẹn wò pé òkè ó dà pé bá ti jọ rìnrìn àjò oṣù 6 àbọ̀dún kan, ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ wa yóò jọra wọn. Ó tún wá ṣe é ṣe nígbà tá ń ṣe àyẹ̀wò ara wọn yẹn lọ́wọ́, ó ṣe é ṣe kí wọ́n máa kúra wọn mọ́lẹ̀, kí wọ́n máa lò gbà, kí ìbálòpọ̀ máa wáyé láàrin wọn. Ìyẹn lọmọ Ọlọ́run ò kì í ṣe. Ẹ mọ̀ sí mi túmọ̀ kò síbi tí a ti kọ sínú bíbélì pé kí ọkùnrin kan àtobìnrin kan kí wọ́n máa wòra wọn, tán bá dẹ̀ wọ́n wòra wọn kan máa bára wọn sùn. Sẹ́ni tí wọ́n ń pè ní àgbèrè nínú bíbélì ó ní ìbálòpọ̀ láàrin ọkùnrin kan àtobìnrin kan tí wọn kò tí ì di tọkọtìyàwó. Ibi tí ọ̀rọ̀ à ń déètì tó ti fẹ́ sapá kan jà mọ́ nínú eré ìje ìgbàgbọ́ fún àwọn ọmọ ìjọba ọ̀run ò nìyẹn. Kò wá lè sí ìbádọ́rẹ̀ẹ́ kọ́ṣe nígbà tí ọkùnrin kan kò tí ì kọ ẹnu sí obìnrin kan pé ìwọ ni mo fẹ́ fi ṣaya. Ó yàtọ̀ síra wọn. Nínú èmi àti ọmọbìnrin yìí jọ fẹ́ máa ṣàyẹ̀wò ara wa, ó ní pé à ń déètì, mò ń bá a ṣọ̀rẹ́, òun náà bá mi ṣọ̀rẹ́. A ní lọ́kàn pé ó ṣeé ṣe ká di tọkọtìyàwó lọ́la, ó sì ṣeé ṣe ká má jẹ tọkọtìyàwó. Àwọn méjèèjì ti mọ̀ láàrin ara wọn ṣùgbọ́n wọ́n jọ ń ṣọ̀rẹ́. Wọ́n ṣe ń bára wọn ṣọ̀rẹ́ yìí lórí ọ̀rọ̀ dating yìí náà ni. Ó wá ṣeé ṣe o kí wọ́n má mú ìbálòpọ̀ mọ́ o. Tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá mú ìbálòpọ̀ mọ́ bí ọmọ Ọlọ́run, kò sí tó burú mẹ́. Wọ́n kàn jọ ń yẹra wọn wò. Gbà tó wá rí pé obìnrin yìí tẹ́ mi lọ́rùn, òun náà ni màá fi ṣaya, tó wá kọnu sí obìnrin yìí pé wo ìwọ ni mo fẹ́ fẹ́ níyàwó. Ó fún lórúkà pé mo fẹ́ máa fẹ́ ọ sọ́nà. Ìgbà tó bá tó ṣe yẹn ni wọ́n tó bẹ̀rẹ̀ ìbádọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé à ń wòra wa ni, à ń wúra wa, à ń yẹra wa wò ni, là ń ṣe à ń déètì ara wa ni. Ọmọ Ọlọ́run ni mí, ọmọ Ọlọ́run lọmọbìnrin yìí náà. A wá ń kúra wa mọ́lẹ̀ nínú àjọṣepọ̀ yẹn. Àyè méjèèjì ti ń dẹ́ṣẹ̀, ní tí wọ́n ń pè lágbèrè nìyẹn. Nínú Kristi a kì í ṣe bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí a ti wá rí pé ọkùnrin àtobìnrin wọn fẹ́ fẹ́ra wọn, táwọn á fẹ́ra wọn sọ́nà náà, wọ́n à ní bára wọn lò pọ̀. Wọ́n á jọ máa ṣètò báwo ni ọjọ́ ọ̀la wa ó ṣe rí, báwo ni ìrìn àjò wa ó ṣe rí. Wọ́n á máa ṣe ìbádọ́rẹ̀ẹ́ ní ìbámu pẹ̀lú ìwòye tí wọ́n ti ní nípa ọjọ́ ọ̀la wọn. Nígbà wọn bá parí ìbádọ́rẹ̀ẹ́ yẹn tán ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe ayẹyẹ ìgbéyàwó kan tó bẹ̀rẹ̀ ìgbé ayé lọ́kọláya. Bíbélì sọ wípé kí ìgbéyàwó kó lọ́lá, Hébérù orí 13:4, kí àkéte kó sì jẹ́ aláìlérí, torí àwọn àgbèrè àti panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́.